ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tí ilẹ̀ Yorùbá ó bá bàjẹ́ ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wà ní bàjẹ́ Ọlọ́run tí ó dá wa sí ilẹ̀ Yorùbá òun ló mèrò ọkàn a sì ìlú yàn àwọn olórí la sì yàn àṣàyé wa àwọn tí Ọlọ́run dá wa sí ọ̀dọ̀ wọn tí wọ́n jẹ́ olórí wa wọ́n jẹ́ pírẹsidẹ́ǹtì wa sẹ́nítọ̀ wa gómìnà wa àwọn la sì yàn pàtó wa ni wa níjọ́ kan náà yàn gbà kó lọ wọn wípé tẹ́yìn bá ti ń fìyà jẹyàn títí tí àwọn tẹ́yìn fìyà jẹ ò sọ̀rọ̀ tẹ́tọ́ wá mú kó níbi ìyà jíjẹ tẹ́tọ́ wá pa wá tẹ́tọ́ wá ní káwọn fámìlì yẹn wọn pa wá kí wọ́n jí wa gbé lọ́wọ́ ẹni tí òróró jẹun tí wọ́n bá jí gbé wọ́n ní ọlọ́run mú 20 million wá mú 10 million wá ẹni tí wọ́n bá rí owó lọ́wọ́ ẹ̀ tọ́jú ọmọ kékeré ọmọ ọdún 12 wọ́n bá sùn lágídí léèyàn ọlọ́run ní ọgbà lẹ̀ nígbà tí àwọn ọmọ iṣẹ́ bẹ̀rẹ̀ sí ké tí wọ́n ké nígbà tí ibi wọn dọ́dọ̀ ọlọ́run wá yan nìkan pé òun ó lo ìwọ ní sábàbí òun ṣe tán tóun fẹ́ kó àwọn èèyàn òun jáde gbogbo wa nísìnyí sábàbí Yorùbá la jẹ́ Ọlọ́run ọdẹ fi wá ṣe sábàbí Ọlọ́run ọjẹ kó jẹ́ pé àwa ni Ọlọ́run ó lò tí Yorùbá ó fi bọ́ lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó ń ṣe tinútinú tó ń ṣe tọkàntọkàn yóò délẹ̀ ìlérí gbogbo ẹnikẹ́ni tí yóò jókòó ń bí tó jẹ́ pé àwọn olóṣèlú kan ni wọ́n rán wá pé kọ́mọ lọ gbọ́rọ̀ ẹnu wa wá kọ́ lọ mọ pílánì wa wá àkọ́tí ẹ̀ nídìí kọ́mọ délé yóò délé ohun tí ó ṣẹlẹ̀ sí ni pé nígbà tọ́lọ́run bá jẹ́ kí Yorùbá ó débẹ̀ ìrandíran rẹ̀ ò ní jẹ́nu sẹ́yìn. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fẹ́ mọ ta Yorùbá fún olóṣèlú bá a sọkùnrin bá a sọbìnrin ìjọmọdé ìjàgbà tó jẹ́ pé ìfẹ́ Yorùbá tó lóun níyẹn kò dénú ẹ̀ sì ń sojú wa ní tún ṣèbàjẹ́ wa lẹ́yìn ilẹ̀ Yorùbá ó bèrè lọ́wọ́ àsìkò tá a wà yìí kò yẹ káwọn Yorùbá mọ bínú ara wa kò yẹ káwọn jà sí ipò kò yẹ káwọn jà ságbà èmi ọmọ tá à ń jà ságbà sí ọmọ tá à ń jà sípò sí náà tọ́lọ́ bá ti yan nìkan jẹ́ ká ti lẹ́yìn kí gbogbo àjọ lè débi tá à ń lọ ìgbà tọ́lọ́ yan Mósè gbogbo àwọn ọ̀rẹ́ tẹ̀lé Áárónì tẹ̀lé àwọn tó ju Mósè lọ́wọ́ à ń bẹ̀ ẹnìkan ló pìtàn fún Mósè tí Mósè fi já nínú àwọn fámìlì rẹ̀ tó ń jẹ́ Júù nígbà tí Mósè kọjú ogun sí wọn tó ń bá wọn jà torí pé Mósè ni olórí ogun Fáráò àgbàlagbà tó mọ ìtàn Mósè tó ń bí Mósè lójú ẹ̀ lọ sọ fún Mósè pé Mósè fámìlì rẹ̀ ni wá wọ́n pa wá mọ́ ọmọ tó ń ṣe ni àwa fámìlì rẹ̀ ló ń pa ṣẹbẹ́ nìkan lọ sọ fún òun náà dẹ̀ tún bẹ́ẹ̀ náà tó tẹ̀lé Mósè lẹ́yìn kò sọ pé òun ju Mósè lọ bọ̀ àwa Yorùbá àmọ́ bínú ara wa àmọ́ torí ohun tá a fẹ́ jẹ àmọ́ bá ohun tá a fẹ́ jẹ́jẹ́ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá rò pé à ń ṣe fíìmù lórí nǹkan tá à ń ṣe àwọn kan ní wọ́n ń tanra wọn àwọn kan láwọn tí ò mọ kankan àwọn tiwa ni àwọn ń wò àwa làwọn ń wò wọn ò wọ́ Ọlọ́run tó dá wa Ọlọ́run ò lè dá wa fún ìyà jẹ tiwa làwọn ń rò wọn ò rò tọ́lọ́run tó dá wa tí àwọn ń fìyà jẹ bí wọ́n ṣe ń fìyà jẹ wá sí Ọlọ́run náà ń fìyà jẹ Ọlọ́run ló dá wa òun ní ń tọ́ wa òun ní ń bọ́ wa òun ní tó ń sìn wa torí pé tá a bá jí sí á ní wọ Ọlọ́run jíjí tí mo jí yìí pèsè ohun tí ń jẹ fún mi a máa rin Ọlọ́run sẹ́ abẹ́ ẹ̀kọ́ ni yóò sì jẹ Ọlọ́run mọ̀ ń jáde lọ lẹ́nu mọ̀jẹ̀ ń jáde lékú lọ́wọ́ ṣe security mi Ọlọ́run yóò sì mọ̀ ṣe security wa òun ló sì dá wa a tún wá gbà ní security kábíyèsí rẹ Ọlọ́run bá tó dá nínú gbàgbọ́ Yorùbá sí Ọlọ́run yóò gbé Yorùbá délẹ̀ ní láìpẹ́ láì jìnnà ogun Fúlàní ajínigbé agbénipa rẹ́pì yóò parẹ́ lẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹnikẹ́ni tó bá ní ogun Fúlàní ajínigbé yìí tí wọ́n sì ń jí wa gbé tí wọ́n pa wá tí tó ń sọ̀sọ́kùsọ tínú rẹ̀ ń dùn tí ń sọ pé
ṣé Fúlàní ọ̀pá wọn lẹ̀ Haúsá ni ṣé wọn pa wọn lẹ̀ Ìgbò ni àwọn orú àwọn yẹn bẹ́ẹ̀ wọ́n parẹ́ tìrantì. gbogbo ẹnikẹ́ni tọ́jú ọmọ Yorùbá tí ń pèrè lọ́mọ Yorùbá tọ́jú pé ohun tá à ń ṣe yóò dùn mọ́ ó tún ń bú wa Ọlọ́run bá tọ́ láyé tọ́lọ́run yóò bá wa bú tìrantì. torí pé Ọlọ́run ló lè bú yàn ẹnìkan ò lè bú yàn Ọlọ́run ló lè yẹ̀yẹ́ yàn ẹ̀dá ò lè yẹ̀yẹ́ yàn. Ọlọ́mọ yẹ̀yẹ́ wa wọ́n yẹ̀yẹ́ Yorùbá Ọlọ́mọ jaranki Yorùbá inú àìní jaranki Yorùbá tọ́lọ́hún ṣe fún wa Yorùbá ọmọ tọ́lọ́hún ṣe fún mélòó lára mílíọ̀nù nínú àwọn alágbára tí ń bẹ ńlẹ̀ Yorùbá alágbára yàpá ńlẹ̀ Yorùbá tó ń pọ̀ gidi kan tó jẹ́ àwọn alágbára gidi ṣùgbọ́n aláyàjúra wa lọ. Tọ́lọ̀ máa fẹ́ jẹ́ kó mọ̀ alágbára ni a wá gbé ọ̀lẹ jáde ọ̀lẹ wa mọ̀ sí bí alágbára lójú wa alágbára. ọ̀lẹ yóò mọ̀ sí bí alágbára lójú wọn tó ń pèrè lálágbára ìrònú máa mú ọ pé alágbára lèmi náà nà ṣùgbọ́n ọ̀lẹ ló jí ẹ ó yẹ kó gbà fọ́lẹ̀ tó jẹ. ẹjọ́ lálágbára ẹ tó lé alágbára ni mí nà án níjọ́ ni wọ́n dénà èmi ò jiyàn rẹ pálágbára kọ́ ni alágbára ni ẹ ṣùgbọ́n yẹ kó gbà fún ọ̀lẹ́ tó ta ẹ jí pẹ̀lú gbogbo agbára tó ní ẹ gbogbo agbára tó lò ní pátápátá ọ̀lẹ́ ló jí ẹ nígbà tó gun dé tó gun fẹ́ gbé ẹ lọ ọ̀lẹ́ ló jí ẹ wọ́n yẹ tó gbà fọ́lẹ̀ yẹn kọ gbà fọlẹ yẹn pòun ló ní sábàbí ẹ o tún máa ń bínú ọ̀lẹ yẹn o ń bínú Ọlọ́run nìyẹn kẹ ẹni tí bá dẹ̀ ń bínú Ọlọ́run ní délẹ̀ lérí láíláí gbogbo ẹ̀ tó bá gbà fọlọ́run lórí ọ̀rọ̀ Yorùbá yóò délẹ̀ lérí ohun tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ń sìn àṣẹ Ọlọ́run ni ẹni tí ó bá mọ̀ kó lọ mọ̀ no going back lọ́rọ̀ Yorùbá. gbogbo nǹkan tá à ń ṣe ń sìn kọ́lá máa gbé sórí social media mọ́ ń sìn ẹ rí i pé ìrìn àjò tá a rìn ní nǹkan bí jarun a lọ pẹ̀lú àwọn ọ̀gá mi wọ̀nyí ìdájọ́ lọ a fún yín ní díẹ̀ jẹ a fún yín ní bá a ṣe dá àfin jẹ a fún yín ní bá a ṣe ń wọnú igbó yẹn lọ abà táwọn Fúlàní ti gbà lọ àwọn bàbá wa ń bẹ̀ ó lé ní 6 tá a jẹ́ kẹ́ ẹ rí ṣùgbọ́n àwọn tá a mú ń bẹ̀ a fún yín jẹ àwọn tá a mú ń bẹ̀ Ọlọ́run tó ní wá ó lè mí mi lọ́dọ̀ mọ̀ pé ọwọ́ wa dẹ. Ọlọ́run tó lè mí mi lọ́dọ̀ mọ̀ pé inú gbọ́dọ̀ lọ ń jà àrùn yẹn o ipe o Fúlàní mọ̀ pa wá bẹ̀. ṣùgbọ́n gbogbo ẹnu kọ́ láàmú fi sọ̀rọ̀ mọ́tò náà ń bá a wí. àwọn náà wá ti gbọ́ ẹ̀rí pé pàtà ń lọ gan àti fídíò pa ń lọ fídíò tẹ́rí ẹ̀gẹ̀ pàtà dídá tó jẹ́ kẹrí pé kọ́mọ́dà bẹ ni pé àfẹnusẹ́ o tàbí pé bóyá wọ́n ti sinmi àsinmi o ó dìgbà tí Yorùbá bá ti dé ẹ̀ lórí báyìí tí Yorùbá bá ní òmìnira tá a bá gbòmìnira tá a rí pé àlàáfíà ti wà fáwọn bàbá wa àtàwọn àǹtí wa àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn àbúrò wa láti sinmi. ẹni tí ọba mọ̀ ni ọmọ Fúlàní à ń jẹ mọ́sà àwọn létí tí lọ́wọ́ ni àìjẹ́ direct láìpẹ́ láì jìnnà á jẹ́ direct àádẹ́bí tilẹ̀ ìlérí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ brọ́dà mi tẹ́ wà ń bí àtẹ̀yin tẹ́ jẹ́ mọ́mì mi ẹ gùn lẹ́mì ẹ̀yin tẹ́ jẹ́ sísítà mi àjọ tilẹ̀ ìlérí ẹ̀yin tẹ́ jẹ́ bàbá mi ẹ̀ ní parẹ́ sọ́nà bí ẹ̀yin bá jẹ́ bàbá wa tẹ́ dàgbà tẹ́ ti jẹ́ àgbàlagbà àwọn ọmọ tẹ́ bí wọ́n gbélé Yorùbá dókè àgbà ohun táwa ń sá torí pàwọ́ ìkéré làwa fi ń sá àwa ọ̀dọ́ táwa ń sìn àwa lágbòmìnira fún Yorùbá kì í ṣe pé àwọn ọmọ wa kankan mọ́ o ẹ gbàgbé pé àwọn ó ṣe é ti pa àgbè fọmọ nígbà tó yẹ pé àwọn aládédé yẹn ra ẹgbọ́n lọ́run ló ní ká bọ́ síta sọ́nà ọmọ ṣàṣetì ni. ṣàṣetì rí ṣàṣetì rí Ọlọ́run ló tì wá síta kò yẹ kí mi bọ́ta náà
kí ni mo ń fẹ́ tọ́lọ́run fún mi kò yẹ kí ronú mi lọ ọbẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́run ti fún mi kò yẹ kí ronú mi lọ sáìdì pé mo fẹ́ mọ wọnú gbó kiri lọ Fúlàní oríṣiríṣi ló ń kálukú ló ń sọ tiẹ̀ owó tí wọ́n náà dá tí wọ́n náà ṣe GoFundMe tí wọ́n náà dá fún Ìgbòho tí wọ́n ṣe káàkiri táwọn pé ọ̀nà ti gbé 40 million fún Ọlọ́run tó rí mi tó lẹ́mí mi mọ̀ pé mi gba 40 million kankan mi gba kankan lọ́wọ́ ẹni kankan àwọn kan tó fún mi lówó nu wọn in 6.5 million àwọn tí mo sọ̀rọ̀ wọn jáde ẹni kan náà fún mi lówó owó tí wọ́n dá rẹpẹtẹ tó pọ̀ tó wà lọ́wọ́ mọ̀rin àrígbà gbogbo ẹni mo fi ń sọ àrígbà táwọn èèyàn fọkàn sí pé ó ti gba 40 million ti gbà mi ò rí gbà madam mọ̀rin yẹn ó lóun ò rí gbà pé GoFundMe ò rìlísì owó fún wa èmi ò dẹ̀ sọ nǹkan kan lórí ẹ̀ torí pé owó yẹn kọ́ ni Ọlọ́run fi ń gbé wa lọ bí tí ń gbé wa lọ gbogbo ìrìn àjò tá à ń rìn bí ojoojúmọ́ là ń dáná ń bí Ọlọ́run ló dẹ̀ fún wa ṣe kálukú ń jẹ jíjẹ ń mímu Ọlọ́run ṣètò jíjẹ fún wa tàbá dẹ̀ ń lọ bí tá à ń lọ à ń depo sọ́kọ̀ à ń domi sí radiétọ̀ à ń dira ogun jáde. Àwọn ènìyàn ló sọ̀rọ̀ wọn aláà ti gbọ́ ṣùgbọ́n yíyọ ẹkùn wa tó jókòó ìjọba àpò Ọlọ́run lọ́mọ yíyọ ẹkùn yẹn kì í ṣe tójó ṣùgbọ́n lágbọ́dọ̀ sáwọn bàbá wa lẹ́nu torí pé gbogbo nǹkan tá à ń ṣe lóde òní yìí àwọn bàbá wa náà ti ṣe tán wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ sókè gbogbo nǹkan tá à ń ṣe bí mo ti jókòó tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ọjọ́ ìní ilé tì ní òní ní ọjọ́ 14 oṣù kẹta ọdún 2021 jókòó tí mo ń sọ̀rọ̀ wájú ilé ọ̀dọ̀ mi ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà ló ń sọ̀rọ̀ ó wà pẹ̀lú wa. Ọọ̀ni ìrìṣà Ọ̀jájá Adéyẹyè ẹni ìtàn kábíyèsí ẹ bá ṣe kábíyèsí fún ọ ń bẹ mi ta wà tó ń sọ̀rọ̀ ń bí. Bàbá wa Awùjalẹ̀ bàbá dáadáa bàbá ti sọ̀rọ̀ sókè ti pẹ́ pé ọba tí ọba support wọn tá à ń ṣe oní bastard ni àwọn ọmọ àlẹ́ Yorùbá ni gbogbo àwọn bàbá wa àti bàbá wa ní Ìlàró ni gbogbo wọn káàkiri especially àwọn ọba Ògùn state yẹn ti ẹ̀dó tán. Bàbá mi Olúgbọ́n ó sọ̀rọ̀ ó ṣe fídíò bẹ́ẹ̀ rí ó ní mo ọ̀bẹ̀lẹ̀ yìí mi bíi kéènì Olúgbọ́n bẹ́ẹ̀ tán yányá gbogbo àwọn bàbá wa Olúkẹrẹ onímọ̀ káàkiri ẹ̀nà àkójọ lọ́bẹ̀ ní gbogbo wọn dúró tán wọ́n ti ń sọ fún ààrẹ Buhari pé tí ọba ṣọ́ra ẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ogun eléyìí ó dàbí ogun àtijọ́ tó yẹ pé ọba ní síwájú ogun gbà náà. Àwọn bàbá ti kọ lẹ́tà sí Buhari pé tí ọba tètè gbégbèsè lórí ọ̀rọ̀ Buhari ti ń pa àwọn ẹgbẹ́ akọ́nilẹ́wà tí nǹkan bá ń dùn. Àwọn bàbá gbogbo àwọn kábíyèsí wa pátápátá ni mo sọ gbogbo àwọn kábíyèsí wa pátápátá wọ́n ti sọ fún ààrẹ pé tí ọba tètè gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn ọ̀fẹ́ Fúlàní apani kankan lórí ilẹ̀ Yorùbá ń bímọ tó ọba gbégbèsè lórí ẹ̀ àwọn fúnra wọn làwọn ó sígun èmi mo sọ fún yín bẹ́ẹ̀ kí la wá ń bẹ̀rù fún. Ta ló sọ pé àní bàbá. Àní bàbá. Àní bàbá. Àní bàbá. Táwọn olóṣèlú kan bá fẹ́ dún màálù wọn tó bá fẹ́ dẹ́rù bà wá láàní Ìgbòho ìjà Yorùbá ò ṣe é gbé èyí gbìjà Yorùbá ìwọ́n tó ń sọ̀rọ̀ sí èsì Yorùbá ni wọ́n ìwọ́n tó níjà Yorùbá ò ṣe é gbé ọmọ gbòòlì wọ́n ṣé wò ṣe Yorùbá orí Yorùbá wọn náà ọmọ àlè Yorùbá ni wọ́n ni bíjà Yorùbá ṣe é gbé bí ò ṣe é gbé àwa ti bọ́ ọ̀tá náà. Yorùbá jáde nígbà bá gbọ́
òmìnira fún Yorùbá tó kí Yorùbá sọ pé káwọn gbìyà àwọn ọ̀fẹ́ òmìnira àkọ́kọ́ gbà ná. fún ní èyí gbogbo ẹ̀rẹ́ jẹ́ bọ́dà mi Ọlọ́run rí mi lọ́mọdé kó tó ní bọ́ta bínúbínú kẹ́lẹ̀ mọ́ bínú kọ́ mọ́ fòkè kọ́ mọ́ jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ àti àwọn tí ológun ń bàdàn tó ń pera wọn lógun lẹ́kọ̀ọ́ wọn ológun lẹ́niwẹ̀ẹ́ àwa yìí gbogbo wa àtàwọn tí ò wá tó yẹ pé ìkà àwọn tó bá ṣaṣojú àwọn tó wá bí lẹ́nìí ẹ sọ fún àwọn tó wà nílé pé wọ́n fún ṣòkòtò wọn kó lé. Sẹ́ńgọ́. Gbogbo ibà. Sẹ́ńgọ́. Ìjẹ́ ìbéèrè bí gbogbo wa pátápátá àsìkò tiwa yìí ni Yorùbá gba òmìnira. Kìnní kan bẹ nígbó tí ń dún màúrú ẹbí ó panijẹ kìnní kan ò sínú gbó kankan ìbẹ̀rù Ọlọ́run lásán ni Ọlọ́run dẹ̀ rèé àwa lọmọ rẹ̀ kò ní dẹ́rù bà wá. ẹ má jẹ́ abẹ́rù wọ́n mú gbé fún wa fún kìnní ẹ wá lẹ fẹ́ gbé wa ẹ ń pa wá àwọn fámìlì yìí tí wọ́n ń pa wá tí wọ́n ń kidnap àwọn bàbá wa àtàwọn àǹtí wa tó ń ṣe wèrè yìí gún mímọ bí tó ọmọ bí wọ́n wà ẹ rí wọn ẹ wá ní ká fún wọn ní amnesty kan olórí ibú nìyí ni ẹ wá kó ìbọn ẹ kọrí sí Sambisa tí wọ́n ti ń pa wá tí wọ́n ti ń ṣe yánmayànmá sí wa àwa tá a wá ń béèrè òmìnira fáwọn fámìlì wa lẹ wá ń dẹ́rù bà àwa tí àwa ń béèrè òmìnira fáwọn fámìlì wa pé pípa tẹ̀ ń pa wá tẹ̀ ń ṣe yánmayànmá yìí ti tó àwa la wá ń dẹ́rù bà àwọn ọmọ kan náà kó lè wé ńsìn báyìí ní ìsìn náà tó ń béèrè billions lọ́wọ́ ìjọba Nàìjíríà sọ́wọ́n dìgbà tí wọ́n bá kó àwọn ọmọ tiwa ń bí tá a wà láti ó jáde ni enough is enough. wọ́n ní Ìgbòho ọ̀kàwé wọ́n ní sọ ẹni tí ọ̀kàwé ti ẹ̀ ní sùúrù ẹni tí ọ̀kàwé orí òkò adé kìnnìkan ni ó jà fún Yorùbá àwọn dìdìrì ẹ̀dákẹ́ àti ẹ̀mọ́ gbọ́ àwọn dìdìrì náà wèrè ni wọ́n torí pé wọn ò lóye wọn ò ní làákàyè wọn ò sì lọ́gbọ́n orí tí wọ́n bá lọ́gbọ́n tí wọ́n lóye tí wọ́n ní làákàyè wọ́n mọ̀ pé ọpọlọ mi ju tàwọn lọ. I'm not English man. I'm not fighting for English. I'm fighting my Yoruba because I'm a I'm a Pitika Yoruba man. I have to excuse me, Edo. You want me to speak English in Yoruba land? English is not my language. What do you want me to do? I'm traveling to abroad since 2006 to do my business there. Are you the one? You are following me to talk to my business partner in abroad? No! I'm talking to my business partner by myself. I'm a Yoruba man. Yes. I'm fighting for my language. This Yoruba. Yes. You want me to speak English? No. I can't. Yes. Capital no. Capital no. If you travel to Germany, if you travel to Germany, if you want to do anything in Germany, you need to speak German language. If you don't learn about the German, German can tell you Garara here. German is my language. I'm not English man. If you travel to France, if you want to do anything, you need to learn about
France, first language. I'm not Englishman. I have clever man. I'm fighting for Yoruba. I'm fighting for my language. Yes. I'm not fighting for China. I'm not fighting for English. I'm not fighting. Why are you expecting me to speak English? For what? Capital no. I can't speak English for this program. If American president wants to talk to me, I will speak with my language. Yes. Pitika Yoruba ma. I don't need to speak English to get what I want from Nigerian government. I need to speak my language. You understand? Yes, sir. So, what is English? Nothing. Now, you are a professor. I don't need your money. I don't need anything from you. I'm better than school. So what do you want? What am I want from you? So you want to speak English for what? All my children, this is school. So what do you want to speak for what? All your English you learn about, if you come to my gate, no, you will do my gate man. That English you are speaking, do you have a certificate for English? Do you have a certificate for English? No. Certificate for Yoruba. This is my certificate. This is my certificate. English. For what? Àwọn èdè Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìwọ́n tó ń sọ èbó rẹ̀ ó padà jẹ́ tẹ̀lé ní èbó rẹ̀ torí pírẹsidẹ́ǹtì wa gbọ́dọ̀ bí pírẹsidẹ́ǹtì wa ní Yorùbá rẹ̀ ó lè pé àpòwé ẹ̀mà lórí pírẹsidẹ́ǹtì Faransé kò sí kìtẹ́ lè sọ yóò mọ̀ sọ French lọ ni. President German Angela Merkel yóò mọ̀ sọ German lọ ni. President China yóò mọ̀ sọ sí gbọ́mọ ni. Kí ni wọ́n ní nínú yẹn? À ń sọ̀rọ̀ òmìnira fún gbogbo àwọn tó gbọ́dọ̀ àwọn àtàwọn àti wa pé ká dúró. Bíbélì ní kò tó ń bà mí lẹ́rú ẹ̀rù kò sí ní ọkàn mi torí pé kí o máa ń bẹ láàyè rẹ̀. Ti Ọlọ́run tó ti alẹ́ yìí. Ọlọ́run tó ní awálé ayé òun ló mèrò ọkàn rẹ̀. Èrò ọkàn rẹ̀ tó fẹ́ ká ṣe òun ní tó ti láti bẹ̀rẹ̀ rẹ̀ yìí. Ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan ẹ mọ̀jà dalẹ̀ ara wa. Ẹ jẹ́ ká ẹni tọ́lọ́ bá ti tì wájú nu ẹja tẹ̀lé. Èmi ò Ààrẹ Ọ̀nà Kakanfò wa kọ́lọ́njẹ́ mi rè ogun. Òun náà làárẹ̀ wa. Èmi ò kú níjà Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ni wọ́n ṣe? Oyè tí Ọlọ́run fún mi. Àtòdé ọ̀run ni Ìgbòho ọkọ̀ ìlú mi ní jẹ́ Ìgbòho àwọn ń jẹ́ Sunday Ìgbòho kò sí oyè tá ilé fi mi jẹ láyé tẹ́lá tó bẹ̀rẹ̀ sí wọlé mọ̀ pé mi lè ń sọ pa sọmọ nídìí oyè kankan mọ́ tí n bá tó ń wọ oyè olójú kòkòrò lè mi tí n bá tó ń wọ oyè kan lẹ́yìn Sunday Ìgbòho olójú kòkòrò lè ọlọ́run ní bá bàjẹ́ kọ́nẹ́tọ̀ mi ọmọ bá mi báyìí sọ ìpínlọ̀ gbogbo ẹ̀ bá lè yín láyọ̀ ẹnìkan kò ní kú lójú ọ̀nà ayọ̀ délẹ̀ lé ẹ̀rí sì rìn láíláí mọ̀ sí àbọ̀ Ọlọ́run ìsọ Ọlọ́run tó nípọn tó lágbára yóò mọ̀ fi bò yìí gbogbo èròǹgbà Fúlàní lórí yín kò ní jọ
gbogbo èròǹgbà Fúlàní lórí ilẹ̀ Yorùbá Ọlọ́run parẹ́. Ọlọ́run ọba tó ní wá tó gba àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́wọ́ Fáráò nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wọ̀ ẹ̀sìpẹ́ yóò kó Yorùbá yọ lóko ẹrú. Ọlọ́run ọba tó ní ayé àgbàkà tó tẹ̀lé Yorùbá dó. Ọlọ́run wo yí pé ẹ̀rí pé ńgbà tí Ọlọ́run ṣe táǹsì Yorùbá ti ìmọ̀ wa ti ṣọ̀kan àwọn wèrè ló kù àwọn wórógbó nínú 100% Yorùbá ti ní 80% ṣọ̀kan ẹ̀jẹ̀ àfọ àwọn wèrè ló kù lẹ̀. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyí ọmọ. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyí ọmọ. kò fi wọ́n ṣeré. ṣé ẹ blọọkì ọ̀nà yẹn. Ó yẹ ìyá mi bọ̀ dá. Ìyá mi túkàtúkà.